A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari àti igbákejì rẹ̀ Yẹmí Ọ̀ṣínbàjò pẹ̀lú gbogbo ìgbìmọ̀ rẹ̀ tí iye wọn tó 44 ni wọn yóò bẹ̀rẹ̀ sí kéde ohun ìní wọn síwájú ọjọ́ 29 oṣù karùn-ún nígbà tí àkókò wọn yóò wá sí òpin. Olùgbaninímọ̀ràn fún alága kóòdù ìwà wíwù Code of Conduct Bureau (CCB) Dókítà Mustapha Musa fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn ní àná wípé gbogbo ètò ló ti tò fún ìbuwọ́lù ìwé àpilẹ̀kọ fún gbogbo àwọn tí wọ́n ń palẹ̀mọ́ àti fi ipò wọn sílẹ̀ àti àwọn tí yóò tẹrí gba ipò wọn. Bákan náà ni gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ gómìnà 28 pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọn, gbogbo ilé ìgbìmọ̀ aṣòfin àti àwọn alága ìbílẹ̀ ni yóò bu ọwọ́ lu ìwé àpilẹ̀kọ kí wọ́n tó dá a padà fún CCB gẹ́gẹ́ bí ìlànà òfin ọdún 1999. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àwọn àṣẹ̀ṣẹ̀yàn látorí ààrẹ títí dé alága ìbílẹ̀ ni wọn yóò dá ìwé àpilẹ̀kọ wọn padà láàrin oṣù 3 lẹ́yìn tí wọ́n bá ti ṣàlàyé ohun ìní wọn yálà lórílẹ̀-èdè yìí tàbí lókè òkun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdásílẹ̀ ilé ìjọsìn Living Faith lágbàáyé, àlùfáà David Oyedepo sọ lánàá wípé òun kò fi ìgbà kankan ṣe ìpolongo ìbò fún olóṣèlú tàbí gbè lẹ́yìn olóṣèlú kankan títí ìbò 2023 fi wáyé. Àlùfáà náà sọ eléyìí nígbà tí ó ń wàásù fún àwọn ọmọ ìjọ rẹ̀ ní olú ìjọsìn wọn tí ó wà ní ìlú Ọ̀tà, ìpínlẹ̀ Ògùn. Oyedepo nígbà tí ó ń tọ́ka sí àkàálẹ̀ ohùn tí àwọn oníròyìn kan gbé jáde sórí afẹ́fẹ́ níbi tí àlùfáà àti òdúnjedupò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Obi ti ń sọ̀rọ̀ ní ìbò ààrẹ kù ọ̀la lórí bí wọ́n ṣe darí àwọn ará ìpínlẹ̀ Kwara àti gúúsù sí ìwọ̀ oòrùn láti lè dìbò fún Peter Obi. Àlùfáà náà ṣẹ́ wípé òun kò ṣe ìpolongo ìbò fún olóṣèlú kankan. Ó fi kún un wípé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n wá fún ìmọ̀ràn àti àdúrà tí òun sì gbà wọ́n níyànjú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ní èyí tí ó kù oṣù pérénte kí gbèdéke fún yíyọ àfikún owó epo wá sí òpin, àwọn iléeṣẹ́ àti ẹgbẹ́ aládàáni Organized Private Sector (OPS) ti ṣe àgbékalẹ̀ wípé gbogbo ètò ní láti tò kí wọ́n tó gùn lé àbá yìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n fara mọ́ àbá yìí, síbẹ̀síbẹ̀ wọ́n fẹ́ kí ìjọba sọ ọ̀nà tí yíyọ àfikún owó epo yóò bá tu mẹ̀kúnnù lára. Onímọ̀ okòwò tí ó jẹ́ olùdásílẹ̀ ìpolówó iléeṣẹ́ aládàáni Muda Yusuf ṣí oye tí ìjọba lè rí nínú àfikún owó epo sí tírílíọ̀nù 7 náírà (7 trillion naira). Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tí ó kọjá lórí ọ̀rọ̀ náà. Lára wọn ni olùdarí àjọ MAN Ṣẹ́gun Àjàyí-Kádìrù. Ó gba ìjọba ní àmọ̀ràn wípé kí wọ́n darí ẹ̀sùn náà sí orí okòwò. Nígbà tí àjọ agbanisíṣẹ́ NECA Adéwálé Smart Oyòrìndé gba ìjọba ní àmọ̀ràn wípé kí wọ́n kọ́kọ́ tú ibi àtúnṣe epo ìyẹn rìfánárì ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adarí ìwádìí níbi ìwádìí ìmọ̀ ìlera Nigeria Institute of Medical Research akàwé gboyè Oliver Ezeshi ti sọ wípé 28 obìnrin ni ó ń kú lójúmọ́ látàrí àìsàn akàn ilé ọmọ tí a mọ̀ sí cervical cancer. Níbi ìdánilẹ́kọ̀ọ́ àti dènà àìsàn yìí láàárín àwọn ọ̀dọ́bìnrin àti abilékọ ni Oliver ti ṣàpèjúwe àìgba abẹ́rẹ́ àjẹsára déédéé, àìní ìmọ̀ tó, àṣà àti àìṣàyẹ̀wò gẹ́gẹ́ bí ohun tí ó ń ṣe àkóbá fún àrùn náà. Ó tẹ̀síwájú wípé àrùn náà ṣe é dènà. Ó wá gba ìmọ̀ràn wípé ohunkóhun tí ó bá ní í ṣe pẹ̀lú obìnrin ni kí wọ́n mú ní òkúnkúndùn nítorí pé ohun tí ó burú ni kí ẹbí pàdánù obìnrin.
ó fìdí ẹ̀ múlẹ̀ ìdí tí àwọn obìnrin ṣe gbọ́dọ̀ gba abẹ́rẹ́ àjẹsára. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.